Mo kí yín níbi gbogbo tí ẹ ti ń wò wá, ẹ kú dédé àsìkò yìí. Ìkànnì Jùgbà Master Channel náà lẹ ti ń wò wá. Àní dààmú lágbára Ọlọ́run. Ṣeun Agboola lórúkọ mi. Ìròyìn méjì péré la fẹ́ ṣe àgbéyẹ̀wò àti ká ganu sí i nínú àwọn ìròyìn tó jáde nínú àwọn ìwé ìròyìn orílẹ̀-èdè wa lónìí. Tí ẹ bá gbàgbé, láìpẹ́ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n sọ fún wa wípé kò sí ọ̀rọ̀ à ń dẹran jẹ káàkiri mọ́ o, kí gbogbo àwọn darandaran kan fọwọ́ síbi tí ọwọ́ gbé, no more ranching. Ibi tí wọ́n bá lé ilẹ̀ sí nìkan ti da ẹran wọn o, kán má da ẹran wọ inú oko olóko mọ́. Kì í ṣe ìròyìn mọ́ nìyẹn àbí? Ìròyìn tó wà ń bẹ̀ ni pé lẹ́yìn ìgbà tí ààrẹ sọ wípé kí wọ́n má fi gbé ìbọn weapon káàkiri, ẹni tó bá ti gbé weapon kiri, darandaran ní ẹ o, kinní kan ní ẹ o, tètè lọ gbélẹ̀, bí bẹ́ẹ̀ kọ́ ó di tẹ́rọ́rìsì, ó di méjì. Lẹ́yìn ìgbà yẹn làwọn tá à ń sọ yìí tún ń káàkiri tí wọ́n ń ṣọṣẹ́, tí wọ́n ń ṣe sùtá láwọn ìlú káàkiri. Now, wọ́n tún ti mú wọn ní Èkìtì. Àwọn Àmọ̀tẹ́kùn wọ́n tún ti rí ọwọ́ tó bóyá 26 àwọn afurasí nílùú Èkìtì níjọba ìbílẹ̀ Ọ̀yẹ́. Ìbéèrè wa leléyìí, kí ni yóò ṣẹlẹ̀ sáwọn tí wọ́n tó mú yìí? Torí nǹkan tó ń kọ àwọn èèyàn lóminú ni wípé òfin má fi ọwọ́ kan tàbí má mófin lọ́wọ́ ara rẹ̀, má dáṣẹ́ rí àfúnyàn lọ́wọ́ ara rẹ̀. Òfin yẹn wà ńlẹ̀ tó ń ṣiṣẹ́. Àwọn Àmọ̀tẹ́kùn tí wàá lo òfin yìí, wọ́n ti fà wọ́n lé ọlọ́pàá lọ́wọ́ gẹ́gẹ́ bí òfin ṣe sọ. Àwọn agbófinró, kí ni yóò ṣẹlẹ̀? Ẹ má jẹ́ kí ti aráàlú di. Àsìkò tá a wà yìí, àsìkò táwọn aráàlú fẹ́ mọ ohun tó ń lọ ni, kì í ṣe pé kánkàn gbọ́ wípé wọ́n mú afurasí kan, wọ́n dẹ̀ ti fi wọ́n lẹ̀, tàbí wọ́n mú afurasí ọ̀daràn àti gbé wọn lọ kóòtù o. Ìtí ìdájọ́ sọ fún wọn rèé. Ẹ jẹ́ kára alé àtàrà oko ọmọ kán má bàa máa sọ agbófinró lẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ wípé lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá ṣèwádìí tán, ẹ gbé wọn lọ kóòtù. Òfin ló sọ bẹ́ẹ̀. Bó tiẹ̀ jẹ́ wípé ẹni táwọn bá mú pípa ní ipa àyà lójú ẹsẹ̀. Èyí tó wá wà ńbẹ̀ ni pé ǹjẹ́ ńbo lẹ ti ń bọ̀? Ńbo lẹ ń lọ? Wọ́n fi màálù bojú bíi pé wọ́n da màálù wọ̀lú Èkìtì allegedly. Níbo lẹ ti ń bọ̀? Wọ́n ní Kwara ni. Níbo lẹ ń lọ? Wọ́n ṣàfurasí wọn. Ẹ jọ̀ọ́, ṣé gbogbo wa ò mọ ọṣẹ́ tí àwọn Fúlàní yìí tí wọ́n ṣe ní ìlú Èkìtì? Tá a bá wá mọrú ọṣẹ́ tí wọ́n ṣe, ṣé kì í ṣe wípé ètí àti lọ ṣe ọṣẹ́ nílùú Èkìtì leléyìí? Torí pófin ti wà ńlẹ̀ pé mọ́ da màálù ẹ̀ káàkiri mọ́. Ṣé àìfẹ́ tẹ̀lófin tàbí ajú òfin lọ ní wọ́n tún ṣe da màálù wọ̀lú Èkìtì? Ẹ̀yin Èkìtì, ẹ má sùn o. Àpẹẹrẹ tí ẹ rí yìí, ó lè má já wọn nìkan o, àwọn kan lè ti wọlé tẹ́lẹ̀ o. Àwọn kan lè ti wọlé tẹ́lẹ̀ o. Ẹ̀yin ọba wa nílùú Èkìtì, kí lẹ̀ ń ṣe? Ẹ má sùn o. Ìdí tá a ṣe ń pariwo fún gbogbo ọmọ Yorùbá nìyẹn wípé àwọn aráabí ti sọ̀ráǹdì agbègbè. Ọlọ́mọjà rí burúkú, ìwọ fẹ́ kúrò, tẹ̀mọ̀dó fẹ́ kúrò, wọ́n fẹ́ sá fún wọn. Níbo lẹ fẹ́ sá lọ? Wọ́n ti sọ̀ráǹdì agbègbè. Tó o bá ń gbé lọ́yọ̀ọ́, tó ló fẹ́ sá lọ Ìbàdàn, ṣé wọn ò sí ní gbogbo express ni? Ìdí tá a ṣe ń pe ẹ̀yin gómìnà rèé. Ẹ̀yin gómìnà wa kí lẹ̀yin ń ṣe lórí ètò ààbò? Ara èyí tí Leta Akérédolú ṣe é lẹ̀ ló ń ṣiṣẹ́ ààbò fáráàlú yìí o. Ara wọn ni àwọn Àmọ̀tẹ́kùn o. Ara wọn ni àwọn Àmọ̀tẹ́kùn o. Támọ̀tẹ́kùn bá wa ṣiṣẹ́ tó jẹ́ lẹ́gẹ̀sì Leta Akérédolú, kí ló máa jẹ́ lẹ́gẹ̀sì tìyín? Kí ni ìgbésẹ̀ tẹ́ ń gbé láti rí wípé
àwọn aráabí ní nǹkan ìjà tí wọ́n lè fi dojúkọ àwọn aráabí tó dára lọ́wọ́. Kò sẹ́ni tó sọ̀rọ̀ lọ́bẹ̀ àgbọ̀. Àwọn tilé ìgbìmọ̀ asòfin tí wọ́n jẹ́ ti ọ̀dọ̀ wa ń bí, ṣé ká mọ́ tàn yín, ẹ jẹ́ á bi wọ́n léèrè kí ni wọ́n ń ṣe ń bẹ̀. Ọ̀rọ̀ ètò ààbò láràlú nílò ní ìsìn, kí ni ìgbésẹ̀ tẹ́ ẹ ti gbé? Ju gbogbo ẹ̀ lọ, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kí ni ó máa happen sí àwọn Àmọ̀tẹ́kùn, ìyẹn àwọn nǹkan ìjà ogun? Àwọn tó náà wá láti Kwara yìí, kí lèròǹgbà wọn lọ sílùú Èkìtì? Àwọn adìhámọ́ra ogun afẹ̀míṣòfò. Ẹ̀yin agbófinró tí a dò fà wọ́n lé lọ́wọ́, ẹ má dákẹ́ o. Aráàlú gbọ́dọ̀ mọ tí ń lọ lásìkò yìí, a bẹ̀ yín ni o. Gómìnà ìpínlẹ̀ Kogi, Excellency Òdòdó, wọ́n jáde wọ́n sọ̀rọ̀, wọ́n ní àwọn ò ní fọ́ọ̀sì anybody láti tẹ̀lé olóṣèlú tí wọn ò bá nífẹ̀ẹ́ sí o. Ẹni tó ń kálukú bá nífẹ̀ẹ́ sí ni kó dìbò yàn o. Wọ́n sọ bí tí wọ́n ti ń ṣe àfihàn bá a ti dìbò. Gómìnà Òdòdó àti gómìnà yòókù kò nílò kẹsùn eléyìí mọ́. Àwọn èèyàn ti gbọ́n, gbogbo ẹ̀yin governors àtẹ̀yin olóṣèlú yìí, àwọn èèyàn ti lajú, wọ́n ti mọ tó tó àti tó yẹ. Ìtẹ́ ẹ bá ṣe ló máa determine. Ẹ tètè ṣe tó dáa fáráàlú. Ẹ ṣe tó dáa fáráàlú, advice yín dà. Ṣùgbọ́n àwọn tẹ́ ẹ̀ advice ti mọ nǹkan tán fẹ́. Ẹ lè fọ́ọ̀sì wọn mọ́ bí ayé àtijọ́. Ìrẹsì, ẹ̀wà, káàpù kò fọ́ọ̀sì aráàlú mọ́. Iṣẹ́ tẹ́ ẹ bá ṣe lẹ máa jẹ, tẹ́ ẹ bá dẹ̀ ṣe lẹ máa gbà. Àtẹ̀yin gómìnà yòókù àtolóṣèlú yòókù, nítorí eléyìí ẹ ṣe rere, ẹ ṣe eré kó dáa o. Méjì tá a fẹ́ mú jáde nínú ìròyìn tòní náà, ká sì rọra ṣe lámẹ̀ ẹ̀tọ́ ẹ̀ ká mẹ́nubà ká gànù sí. Ẹ̀yin agbófinró, gómìnà Òdòdó, tiyín la mú wá lónìí o. Bí wọ́n bá ṣe rere, ara kì yóò àyà o. Ẹ ṣe eré kó dára, ẹ ṣe eré kó dára o. Ẹni ayé kan, ẹ ṣayé eré. Ṣeun Agboola lórúkọ.